Ẹ̀yin tèmi, ẹ káalẹ́, ẹ káàsán, ẹ káàárọ̀ ní gbogbo tẹ́ tí ń gbọ́ mi. Please don't forget to subscribe, like and share. Drop your comment down below. Ẹ̀yin tèmi, rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa yìí kọ́lọ́run gbà wá ni o. Abdulrahman tó pa Fausat nílùú Ìlọrin àtàwọn àáfàá. Oríyọmí Hamzat ṣe àwọn àlàyé kan and tá bá wò dáadáa a lot of us la gbẹ́kẹ̀lé nínú pásítọ̀ wa àbí babaláwo wa àbí àáfàá wa. Wọ́n wá láti jẹ́ ká máa mọ̀ pé àwọn àwọn àáfàá àbí babaláwo àbí pásítọ̀ tí àwọn èèyàn gbọ́kànlé àwọn gangan tó jẹ́ kí orílẹ̀-èdè wa rí bó ṣe rí yìí. Wọ́n ní pé torí pé èèyàn kan tó bá ti di billionaire báyìí ó ti kọ́kọ́ fẹ́ rán àáfàá ẹ̀ lọ sí ó ti fẹ́ lọ sí hajj pé small god ẹ̀ làáfàá àwa náà dẹ̀ mọ̀ pé even ní kristẹni ẹlòmíì sọ pastor ẹ̀ di small god ẹ̀ pé àwọn people yìí gangan wọn lè good example. Ok, ẹ jẹ́ ká padà lọ sọ́dọ̀ ọ̀dọ̀ Abdulrahman. Oríyọmí Hamzat tún jẹ́ ká máa mọ̀ pé ṣebí Abdulrahman ó láwọn èèyàn tí ó ń gbójúlé tó ń tẹ̀lé lẹ́yìn tó ń wò wọ́n. Ó ní pé ṣebí ọwọ́ wọn náà ló máa ti kọrú wà yìí, pé ṣèbó rí wọn tó ń gun mọ́tò bọ̀gìnìbọ̀gìnì tó ń ṣe fàlàfòyò. Ó tún wá sọ fún wa pé kílé táwọn àfọ́ òmọ̀jú kan máa búra wọn lọ lórí social media kan máa ṣe fàlàfòlò kìnnì kan. Ẹ mọ̀ àfọ́ Hamzat Oríyọmí ó really sọ point kan. Ẹ̀yin tèmi ẹ drop comment ẹ like and share, ẹ jẹ́ ká jọjọ tún gbọ́ lẹ́nu Oríyọmí Hamzat. Wọ́n dàpọ̀ àwọn àfáà ńláńláńláńlá ẹ wá fẹ́ sọ pé bóyá mímọ tọ́jú ọmọ ọlọ́mọ lògùn owó, mímọ ṣe gbẹ́rọ̀yẹ̀dẹ́kọ̀ọ́ lògùn owó, mímọ ṣe dáadáa lògùn owó. Is that ògùn owó? Tí wọ́n bá ní làákàyè tó fi gbé kalẹ̀ dáadáa, so o ti ṣe ìgbéléwọ̀n làákàyè ẹni tí ó gbọ́ wípé yóò gbọ́ yé. Àbí pé ìdánilójú wo ló ní pé ẹni tó wá gbọ́ ẹ tẹ́lẹ̀ tó yẹ kó ti ronú pé òun fẹ́ ṣiṣẹ́ láàbí tẹ́lẹ̀ ṣùgbọ́n tó wá láǹfààní àti wábi lẹ́kṣọ̀ rẹ tó wá gbọ́ ẹ ó sì gbọ́ ẹ lérèfé ọlọ́run ọ̀kadàrà kó gbọ́ ẹ délẹ̀ jọ torí ọlọ́run ipa kí ni o ti fi yẹn kó láwùjọ iṣẹ́ kí ni o rán wá sí rẹ ní déédéé àkókò yẹn. Ẹ̀yin alálàáfà èmi tí máa tẹnu máa ti pẹ́ pé ibi tá a dé lórílẹ̀‐èdè yìí inú àwọn tí wọ́n bí kódà kan tó bí olóṣèlú mi ilẹ̀ yìí aṣáájú ẹ̀sìn wa táìpẹ́ aṣáájú ẹ̀sìn tá a kó àlámọ̀rí wa lé yín lọ́wọ́ tá a nígbàgbọ́ nínú yín bíi pé kò sí nǹkan kan mọ́ jù yín lọ. Ó sì bàjẹ́ débi pé ẹlòmíì kò ka irun kíkí kún mọ́, kò ka àwẹ̀ gbígbà kún mọ́, kò ka sàkáyé ọkún kún mọ́, kódà kó lówó tí ó fi lọ sí hajj yóò kọ́kọ́ rán àáfàá rẹ̀ lọ toró nígbàgbọ́ pé àáfàá rán ọlọ́run kékeré pẹ̀lú ipò tí wọ́n wá fi yín sí yẹn sà. Ẹ jọ̀ọ́ torí ọlọ́run kí ni ipa tẹ̀ ń kó láwùjọ? Ẹ̀ ń fọ àwùjọ mọ́ ni, ẹ̀ ń ṣàtúnṣe àwùjọ ni, abẹ́ ń ba àwùjọ jẹ́. Ṣé ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ba àwùjọ jẹ́ ni àbó tún àwùjọ ṣe? Ọ̀rọ̀ mélòó dẹ̀ ń bá wa sọ gan nípa ibi tá a dé sí kọ̀ǹpíà pẹ̀lú ọ̀rọ̀ tẹ̀ ń bá wa sọ nípa ibi tá a wà yìí nípa tí ó tán tẹ̀ntì ìsáfà gan tọ́mọ̀ pé yóò tán. Ibo ẹ kọ́kọ́ bí ẹ̀mí yín náà ṣe bẹ́ẹ̀ jáde báyìí ẹ̀ ń bú Abdulrahman ṣé ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ilẹ̀ train Abdulrahman ni ọ̀pọ̀lọpọ̀ ní irú fi ọ̀rọ̀ ẹnu ìṣe yẹn ga ṣe á rí mi èmi mo wà ń bẹ̀ àwa náà ti dóde lónìí o àwa náà ti kọ́lé báyìí o àwa náà ti lówó báyìí o àti kọ́ àṣẹ báyìí o ọ̀pọ̀lọpọ̀ ní irú jẹ́ pé nípa ìwà tẹ́ ẹ wù yẹn ẹ ti kọ́ millions of Abdulrahman ẹni sì ń pa mí ó dẹ̀ jọ mí lójú mo dẹ̀ ń wò pé àwọn èèyàn dẹ̀ wọ́n dẹ̀ ń kálárìrì pé Abdulrahman ó pààyàn kan. Ṣé ẹ máa dúró ọmọ èèyàn tí àwọn èèyàn wọ̀nyí ń pa lójúmọ́? Ṣé ẹ máa dúró àwọn èèyàn tí àwọn aláàbọ̀ ẹ̀kọ́ yìí àwọn tí wọ́n ń sáré ayé yìí ṣé ẹ máa dúró àwọn èèyàn tí wọ́n ń pa lójúmọ́? Àfi kẹ́ ẹ bọ́ sí orí afẹ́fẹ́ kẹ́ ẹ máa yàkàyàkà ara yín kẹ́ ẹ máa bú bàbá ara yín kẹ́ ẹ máa bú àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n ti ṣe tí wọ́n ti lọ kẹ́ ẹ máa fọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí wọn nínú kòtò. Ọ̀rọ̀ wo lẹ máa fi ránṣẹ́ gan? Kí sì ọ̀rọ̀ tẹ́ ń sọ? Ọ̀rọ̀ owó lẹ́sọ náà ẹ̀ ń tú èdè elédè èdè tọ́lọ́run bá àlékè ọlá tó gbọ́lá fún èdè lárúbáwá tọ́lọ́run gbé ọlá fún ṣe bédè ọ̀nà ẹ̀ lẹ́ ń tú fún wa àbí ṣé ọlá tọ́lọ́run wá gbé fèdè yẹn ṣé ilẹ̀ yìí gbé fún èdè yẹn ọlọ́run sì gbọ́lá fún èdè yẹn nítorí pé èdè tí òjíṣẹ́ náà wọ́n ṣàṣàlà sọ èdè ibi tí wọ́n ti bí i ni torí pé ó sì tẹ̀lé àṣẹ àti ìlànà ọlọ́run ni ǹjẹ́ yìí wá tẹ̀lé àṣẹ àti ìlànà yẹn ẹ̀yin kọ́ lẹ kọ Kùránì náà ẹ̀yin kí wọ́n lè kọ àdìsí náà kí lọ látàgbé fún yín síbi kẹ́ ẹ tú fún wa ni ká lè bá yín lójú ọ̀nà tó tọ́. Ẹ̀yin àtàwọn ọmọ yahoo ẹ̀mọ̀jọ́ ń du girlfriend ni
ẹ mọ̀ jọ ń dulẹ̀ tí wọ́n rà ní ẹlòmíì ni yóò mọ̀ sí kankan mọ́ ṣojú sí ọmọ yahoo lọ àmọ̀ láàfà àti ẹ̀kọ́ mọ̀ specialize lórí yahoo mọ̀ ni àmọ̀ mọ́ tí ń jẹ́ yahoo plus àmọ̀ original yahoo àmọ̀ mọ́ wákàtí ẹ̀mọ́ dápẹ́ ni ọba wa gbọ́sẹ̀ lọ́wọ́ yín tí ò padà wá dọ̀ yín mọ́ nígbà tí iṣẹ́ bá dáhùn àmọ̀ mọ́ wákàtí ẹ̀ dá fún wọn irú ọ̀sẹ̀ wo ni irú iṣẹ́ wo ni iṣẹ́ gbígbóná iṣẹ́ kíkọ̀bẹ́ gbóná bọnú ná ìyọ́ pẹ̀lú gbígbóná porúkú ló kọ sí àgùntàn àbẹ́wúrẹ́ àbí nǹkan fìdú lọ́rùn ṣé tó bá kàn dákẹ́ kò tẹ́ wa lọ́rùn àwa yìí sáfa ṣùgbọ́n mùsùlùmí ni wá ìsì máa bà wá nú jẹ́ kí ẹnu àbùkù ọmọ kan ẹ̀sìn wa kó sì máa kan àwọn àgbàlagbà kéèyàn má já àfàgẹ́ kó já gbàlagbà ẹni àpọ́nlé ní ẹ̀yìnsẹ́ ni àrífín ẹ̀yìnsẹ́ ni àtẹ̀mẹ́rẹ̀ ẹ̀rẹ̀ fọwọ́rẹ́rán gbọ̀ngàn dẹ̀ bàjẹ́ tán kò sì wá sẹ́nìkan tí ò lè yọ sùn tiètè tí ò lè bu yín bu wá anyhow bó ṣe wù ní ìsìn wáì gbogbo yín wá ń jáde kí lè jáde fún ó ti yẹ kẹ́ ẹ jáde before now gbogbo jáde yín tẹ̀ jáde kí ni tó Abdulrahman ní ìsìn tí ọ̀rọ̀ máa kéw sọ́mọ kéw ẹnìkan kọ́ sáà kẹ́kọ́ ní ẹjọ́ ń lòdì bàndírì sáà kọ́kọ́ ní ẹjọ́ ń lòdì gbogbo ẹ̀ àwa lè bára wa sọ̀rọ̀ ń kọ̀rọ̀ mọ́ àlè ṣàtúnṣe ara wa ń kọ̀rọ̀ mọ́ gbogbo òdi ara wa láwa máa fẹ́ ta lójoojúmọ́ àmọ́ bá ṣe bọ́mọ ìyá wa wí mọ́ àmọ́ bá ṣe bàgbàlagbà wí mọ́ àmọ́ bá ṣe bọ́mọdé wí mọ́ àmọ́ bá ṣe bẹ́lẹ́kọ̀ọ́ wí mọ́ àfẹ́kọ́ bára wa wí mọ́ àfáàmì náà bọ́ sórí social media yóò rí òdodo ọ̀rọ̀ yóò sá make sure pé ó ń sọ̀rọ̀ yẹn lọ́nà tí yóò fi táwọn èèyàn tí ó wò wọn fi pọ̀ tí ò ní fi ní fẹ́ sẹ́yìn yóò sá máa pẹ̀sọ yóò máa pẹ̀sọ àní mọ ibi tá a kà wọ́n sí mọ́ àní mọ ibi tá a pè wọ́n mọ́ kí wọ́n lè máa pẹ̀lú mi léèyàn rẹ ní ọkàn máa sọ oríṣiríṣi àwa sì fọ́ lẹ́ra máa wòye àwọn ìkúkú sáfà àwa kàn sẹ́sìn tiwa ni àwọn ìsáfà ṣùgbọ́n jẹ́ bí ìsà ìyá àfa wa kí ló kùnà kí la fi mọ bàbá wa